ṣẹ́yìn náà ti gbọ́ wọ́n ti gbé Bobrisky kúrò nínú ọgbà ẹ̀wọ̀n tó wà. Wọ́n ti gbé gbajúmọ̀ jayéjayé ọkùnrin bíi obìnrin orí ayélujára nì Idris Ọlánrewájú Òkínẹ́yẹ táwọn èèyàn mọ̀ sí Bobrisky tàbí Mummy of Lagos tí adájọ́ jù sẹ́wọ̀n oṣù 6 láìpẹ́ yìí lórí ẹ̀sùn pé ó ṣòwò ilẹ̀ wa báṣubàṣu lọ sínú ọgbà ẹ̀wọ̀n míì. Ọgbà ẹ̀wọ̀n Ìkòyí nípínlẹ̀ Èkó ni onídàájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ pàṣẹ pé kí wọ́n fi ọkùnrin tó máa ń múra bí obìnrin tó sì máa ń ṣe bí obìnrin nínú ìsọ̀rọ̀ rẹ̀ yìí sí. Ṣùgbọ́n Aláròyé gbọ́ pé wọ́n ti taari rẹ̀ lọ sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri nípínlẹ̀ Èkó. Aláròyé gbọ́ pé bòkẹ́lẹ́ ni wọ́n fọ̀rọ̀ náà ṣe nígbà tí wọ́n taari Idris lọ sí Kirikiri lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Wọ́n ní ìdí tí wọ́n fi gbé e lọ síbẹ̀ ni pé ààyè ibẹ̀ yẹn tóbi ju ibi tó wà yìí lọ. Nítorí ọ̀rọ̀ ètò ààbò ni wọn kò ṣe fi ṣe ti aláriwo nígbà tí wọ́n ń gbé lọ sí ààyè tuntun tí yóò ti ṣẹ̀wọ̀n oṣù 6 tí adájọ́ jù ú sí ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù kẹrin ọdún yìí ni onídàájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ dá Bobrisky lẹ́bi ẹ̀sùn ṣíṣe owó náírà báṣubàṣu àti fífi ọ̀nà tí kò mọ̀ kówó jọ, èyí tí àjọ amúnimádà tí wọ́n ń gbógun ti ìwà àjẹbánu àti èyí tó ní ṣe pẹ̀lú owó ilẹ̀ wa Economic and Financial Crimes Commission EFCC fi kàn án tí adájọ́ sì pa láṣẹ pé kó lọ lóṣù 6 lọ́gbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.